ẹ̀yin èèyàn wa tèmi mà tún lágbára kẹ nàìjíríà ojúmọ́ kan àrà kan lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àṣírí tó wà láàrin Primate Ayodele àti Bayo Adelabu àṣírí wọn ti jáde síta o. gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ níkọ̀kọ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìyẹ o. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bí láìpẹ́ yìí láàrin àwọn méjèèjì tó dàbẹ̀ pé jàǹbá fẹ́ tà fún jàǹbára. bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ wá lọ gbóhun tí àwọn Alhaji Oriyomi hamzat àtàwọn panelists wọn tí wọ́n sọ lónìí. ètò yìí tí wọ́n bá sọ pé ó dùn oyin kan mọ́mọ́ sínú ẹ̀ ẹ wò ẹ wá lọ gbóhun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. gbogbo proof tó wà láàrin wọn, gbogbo ọ̀rọ̀ àjọsọ tó wà láàrin wọn, gbogbo proof yẹn, gbogbo screenshot yẹn ló ti jáde síta. ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbóhun tí wọ́n tún sọ lórí ètò Ṣókànwá lónìí. Alhaji Ayodele ní Bayo Adelabu petition pé káwọn lọ pàdé nílé ẹjọ́ nítorí pé wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ bí lórí ọ̀rọ̀ ìṣe gómìnà àwọn nítorí pé wọ́n béèrè 150 million lọ́wọ́ àwọn táwọn ò fún wọn. Oh my goodness. Primate Ayodele wá sọ pé wọ́n rẹ́rìn wọ́n ní nítorí pé Chief Bayo Adelabu wà desperate láti di governor ni wọ́n fi ń sọ wípé gbogbo tó bá gbà làwọn ò fún àwọn ò di gómìnà kankan làwọn fi sọ dórí ọ̀rọ̀ ẹni lórí wọlé 150 million. So àwa ka àwọn messages kan o àwọn communication wọn mi mọ̀ bóyá sẹ́ẹ̀rí ni ẹ̀yin ọmọ yìí ọ̀rọ̀ tí wọ́n jọ sọ tí láti ọ̀dọ̀ Chief Bayo Adelabu wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára bí n bá lè kà á tán mo lè sọ díẹ̀ torí retentive memory tọ́lọ́run fún mi Ọlọ́run fún mi lọ́sà fún mi mo dúpẹ́ o ó wúlò fún tọmọnìyàn kò pọ̀jù o ṣùgbọ́n tó fún mi wúlò ó tó lò ní tọmọnìyàn èyí díẹ̀ tó ní kò ní nǹkan tó lójú òru àwọn orí màálù tó jẹ̀ kọ́ ọlọ́gbọ́n orí màálù kọ̀ nítorí màálù tó tóbi tó ní kéèké tó jẹ̀ kọ́ méjì mẹ́wàá bá lójú wọ́n pa màálù lágéyẹlé ni wọ́n pa màálù lágéyẹlé ẹ̀yin ò sì léyìn. ta ni o bá wí. ẹ̀yin ni ìbá sọ ẹ̀ léyìn tẹ́ bá fa ẹran yín yóò tẹ̀lé ni ní tó dá mi lójú jù ni wọ́n kọ́kọ́ fọwọ́ tẹ̀ ẹran dáadáa báyìí ó gbọ́dọ̀ ẹyin wọ́n jẹ wọ́n gbọ́dọ̀ jẹran. ṣe pásítọ̀. tí wọ́n bá dán wò ẹ káwò lọ́wọ́. Impersonation kí ló ti mọ̀ pé ṣé impersonation àbí defamation of character. Defamation ni o fẹ́ mi láti kó mi ẹlẹ́ẹ̀lẹ́ lónìí. tí bá lọlẹ láti kó mi báyìí ṣe lọlẹ nínú tí mo kà yẹn mo rí ibi tí Primate tí wọ́n ti ń kí Chief Bayo Adelabu pé wọ́n pẹ̀lẹ́ wọn kújọ́ mẹ́ta àwọn náà dá wọn lóhùn wọ́n wá ní pé àwọn fẹ́ ṣàdúrà fún wọn ni pé àdúrà táwọn ń ṣe nípa bí wọ́n ṣe di gómìnà kankan pé wọ́n wá ní pé bùnà wà wọ́n làwọn wà ní mosque pé táwọn bá kú bẹ àwọn dà wọn lò wọ́n tún wá bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé mi ò sọ ọmọ aláìsí ẹ ní o wọ́n sàtún bá wọn sọ̀rọ̀ wọ́n láwọn ọ̀ràn pa àwọn sí báwọn sẹ́ndì pa àwọn sí wọn pé tí wọ́n bá wọn sọ̀rọ̀ ìgbà tí wọ́n ní pé kí ni wọ́n fẹ́ wọ́n ní pé àwọn nídìí àwọn kankan láti fi ṣiṣẹ́ pé so àwọn òkè ń gbowó ẹ̀ o àwọn máa ní káwọn èèyàn rà wá ni o pé saxophone kankan pé táwọn fi ṣe àdúrà fún wọn tí wọ́n fi di gómìnà. ok náà wà blow. wọ́n láwọn nífẹ̀ẹ́ wọn àwọn fẹ́ kọjá pé àwọn ni wọ́n di gómìnà pé làwọn fi fẹ́ ṣe léyìí fún wọn o pé àwọn láìkì wọn àwọn fẹ́ kọjá pé àwọn ni wọ́n di gómìnà. wọ́n ní pé kí ni àwọn tí wọ́n ní wọ́n ra saxophone 1,000 saxophone. wọ́n wá ní kí wọ́n ṣí wọ́n wá sọ iye tí kì í ṣe ọjọ́ orí wọn ni. as in 1 2 3 4 5 6 7. tó sàbí pé 1,000 wọ́n wá ní wọ́n ṣí ìgbà tí wọ́n wá sí owó saxophone yẹn ṣe saxophone nìkan ni àti trumpet. wọ́n dẹ̀ ní kí wọ́n mú flag APC wá wọ́n mú flag ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ fi dìbò. 1,000 flag àbí. 1,000 náà gbogbo ẹ̀ kan kó wá so wọ́n wá lè lò ní saxophone kan wọ́n wá fún wọn ní price ẹ̀ wọ́n kọ́ síbẹ̀ ni wọ́n wá times
tó wá di 150 million. ó ní tá máa ń lò fẹ́ ní kọ̀ọ̀kan tó ń lọ fún mọ́ gbàdúrà yẹn. Immediately ni nínú communication yẹn ni Chief Bayo Adelabu wá dáhùn lóhùn pé where do you want me to see that money? Pé mo fẹ́ ṣe gọ́fìnà kí wọ́n á máa fàdúró owó yẹn wá pé mo fẹ́ fi ṣàdúrà pé ń bo lẹ́tí expect kí n rí pé wọ́n láwọn wà ní umura báyìí pé bọ̀ táwọn bá dé kí wọ́n lọ bá pa àwọn bọ̀ àwọn ò lè rí adúró owó tó yẹ tí wọ́n bá wọ́n fẹ́ ṣàdúrà fáwọn kan ṣàdúrà fáwọn káwọn fún wọn ní iye táwọn bá fẹ́ fún wọn káwọn fún wọn ní nǹkan so ohun tó wà nínú conversation tá a wá rí nìyẹn. okay. ó wá lè jẹ́ pé sáàdì àwọn Chief Bayo Adelabu náà sẹ́ndì ẹ̀ o Primate lè sọ pé wọ́n edit ẹ̀ o ṣùgbọ́n àwa ò rí míì ju ìyẹn lọ. ẹ̀sìn rí tó contrary látọ̀dọ̀ Primate tó negate ẹ̀ èmi ò dẹ̀ rí tó contrary Primate pé irọ́ náà pọ̀ good ṣé gbogbo ẹ̀ pé bẹ́ẹ̀ ẹ̀yọ̀ kan ní àkọ́kọ́ lélẹ́yìí ó ti pé àbí lórí bẹ́ẹ̀ ṣe nọ́mbà ẹ̀ ní ẹ ṣeun ibi tí conversation wọn ti bẹ̀rẹ̀ ní. Good afternoon, sir. My name is Primate Ayodele. I have sent you letter on vision. You have. I know you have theory for Oyo State and Nigeria, sir. I don't know if you can give me audience to speak with you on phone or we meet, sir. You are people's choice. But there are steps to take. Oya, ẹ má máa sùn ẹ̀yin tẹ́ ẹ gbé fún wa ẹ má wọ́ sókè. That's all. Number 2, there are steps to take. I know you have people praying for you. When you are deputy governor, I sent a letter to you. When you are in CBN, I sent a letter to you. Once again, my name is Primate Ayodele. I have sent letter to you in Ibadan. And someone called me from your foundation. This number, a reputable person gave me when he wants to make clarification, but I don't know. I didn't want to discuss anything. Best regard and God bless you. Wọ́n ti Chief Bayo Adelabu ti reply rẹ̀ gbogbo bẹ̀yẹn. Wọ́n ti ní my name wọ́n ti reply. Wọ́n ní my name is Primate Ayodele from Lagos. I would like to speak with you, sir. It's important, sir. Mo like respecting you, sir. One bigger. It's important, sir. It's important, sir. Page 427. Academic saxophone. My name is Ryan, sir. I want to have a word of wisdom with you, sir. Do not send me to you, sir. I have sent letter to you separately, but to reply, I have defined advice for you, sir. Which one? Which can help a lot. Which can help a lot, sir. Kindly pick my call, sir. Sir, yes, you letter. How do you letter? No, that's a sign of. Number 5. I want to speak with you, sir. Ẹ mọ̀ gbé lọ wájú gbà yẹn o kọ́dọ̀ kí sáà mọ̀ pa wá o. Ìtí mo sọ ní sàyẹ gẹ́gẹ́ ẹ mọ̀ gbé lọ wọ́n ti bá dà báyìí if you can speak sir and I will call you back. Oh, okay, sir. I will call you back, sir. Presently at the mosque, sir. Sorry to bother you. Sir. Thanks, sir. I will be expecting your call, sir. Anytime, sir. Oya, lọ 7. Mo fi ṣàfọ́ mi lórí lọ 7. Àbí tí mo bóyá bàṣà pàdé bẹ́ẹ̀ náà. Honourable comrade speaker pastor. Yes, so. Lórí bí náà. No, yes. Yes, so. This is very interesting. 7 ní ẹ̀yin ọmọ ìsà. This is a very interesting one. It's a very interesting, one. And no, Kole. No, I don't know. Next 7. Strong. Am I right to? Are you free now or around 1 a.m., sir? May Almighty Lord hear your prayer as you visit the Holy Land for your annual rite. Amen. God bless you, sir. We need to see when you return, sir. 8. If you are níbi tí Primate gan ti ń sọ àyà tí
tí Bayo Adelabu ọkà ní Lumura. Mecca. Sir, except the income governor of Oyo State, Alhaji Adebayo, Omo Elizabeth, you will rule Oyo State today. I do vigil. This angel of God is coming to hear requests by 1 a.m. Okay, one more. Lastly, I'm expecting the items requested to claim your victory. Mandate for you on or before last of April, 1st of April. There, 9 for you. 9. There is a verse for you to read in Quran. There is a verse for To you read in Quran. to read in Quran. Can you call for details? In Rio, Emilio, can you call for details, sir? Sorry for disturbing you, sir. sir. Ẹ mọ̀ pé sir jáde. Àwọn náà wá ní, can I call you, sir? No. Àwọn náà wọ́n sì sọ̀rọ̀ lọ. Okay, can I Tí Bayo call you, sir? Adelabu lẹ́rìí bí. Wọ́n ní, can I call you, sir? Wọ́n ní, my PA has been trying to reach you. I am in Umrah ni ó wà ń bẹ̀ wọn. Bọ̀dá náà tí ó sì ń bẹ̀ mọ́. I'm in number 10. I'm in Ẹlẹ́kùn Woman kéré, now. okay, èèyàn mélòó ni wò wá? 416, ẹ fi méjì kún. Okay, go to 419. My PA has been trying to reach you. I'm in Umrah now. Thank you. Thank you. Read my text. Sir, I want you to recite Alamu Nasira 200 times. Kí ni mí nìyẹn dúró? Ẹ sọ. Kí ni nígbà tán ní kò ka ilé olùṣọ́àgùtàn 200 times. kí ni ẹjọ́ ṣé olùṣọ́àgùtàn bí olùṣọ́àgùtàn? Ọ̀yà nọ́mbà 11. kí ni ìpọ̀ Kí ni mò ń kà nínú chọ́ọ̀chì tọ́jọ́ lọ́jọ́ yẹn? I don't know if you understand what I said. Níjọ́ tá a lọ, ní tí mò ń kà nìyẹn. I don't know if you understand what I sent to you. Sir, sorry for disturbing you. Sir, I need your party flag. Okay. And I want to tell you, I want to tell God. I want to tell what God you should. I want you should offer for the acceptance of your prayers. Saxophone is coming. Sir, I'm sorry to disturb you. I'm acting as God directed, and I don't want you to lose the coming election. That is why I'm following the instruction. I need 23 flags of your party. You, who can you bring up? What about me? Tell me your PA number. PA number, so I can call. PA number, Ajiboye. Okay, Aji. Aji náà ni PA. Ní ẹ̀fẹ̀ over my look real but that is my PA number. He has been trying to reach you. I'm in Umrah, thank you. Good evening, sir. We're supposed to do the continue. 14. Prayer tomorrow. Good evening, sir. We're supposed to do the prayer tomorrow, but engineer Alao, who says so close to our church, said his flight is being rescheduled. And it's somebody that I respected. And he knows me very well. And he knows me very well. Sir, I want you to win this election. Alabai nìyẹn. Ntọ́pẹ̀ ní alabai nìyẹn. Mentioning the name of somebody important to support your claim and to support what you are saying. Number 15. Alabai nìyẹn. Ẹni number 15. This is number 15. Ọ̀sán sọ kí ni yìí o. Wọ́n fún wa di. Àwọn fún wa o. Wọ́n fún wa di 10:30. Ẹ dákun o. Election. Because I promised you the day we spoke that I would do all I could. I have prayed to God and we have more grace till 4th of April, sir, to commence the prayer. I will appreciate, sir, if we can act as God direct, and I will need the flag of the party and the former poster and the saxophones can be with number 16. Can be with me by Thursday, sir. God bless you, sir. Sir, the Lord give us grace till Friday. Ọlọ́run títí sọ̀rọ̀. If the items are not received, at our end before 2 p.m., there is no need to bother you anymore because number 17. Because I don't want to look like I'm disturbing you. I will also inform Engineer Femi Alao. It's God who sent me to you. Sir,
It's never my wish to be calling you, sir. Number 18. How many Adelabu are facing this? How many saxophone or trumpet will you buy? And how much do they sell one? Let me know, please, so I can ask my PA to handle it. I'm still in Mecca for Umrah. Thank you. Good morning, Pastor. How many saxophones? Oh yeah. 19. Ṣé kí ni tá à ń ṣe ló jẹ́ mọ́ gbọ̀n? How many saxophones, sir? 1,000 pieces. 1,000 pieces. I don't know the cost. Ṣé àmọ̀ pé tí mo sọ náà nìyẹn? Oh yeah, I bought 19. I bought 20. 100. I don't know the cost. Let them buy and bring the item with 24 flag of your party. Sir, I don't know how much they sell it. All I need is 1,000 pieces of it, sir. Wọ́n bá bọ́ sọ́jà wọ́n mọ̀ra sí. 24 ṣé 24 local government lẹ́ni ni. 33 làwọn. ẹ bọ́ wà lọ sí ṣe 24 ṣé ga wà kákó ẹ̀. Ọlọ́run má jẹ́ àrí wàhálà, sir. ẹni ẹlẹ́ ti fi ṣaago láwọn lò ní. ẹ wo ẹ já dúró mi ta dé, sir. Yeah. Láago kan tó bẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ lè fọ́n sùúrù. ọmọ ọ̀rá aago mọ́ o sámọ́lù gẹ́gẹ́ láago 12 ọ̀sán ló lọ́ọ̀kú aago 10 ló lù o aago 11 ló lù. kò sí téèyàn ò lè tẹ̀ báyìí kọ́ lọ́mọ jẹ́ yóò tẹ̀sẹ̀ kú tẹ̀lé o. It's 11 a.m. on Agidigbo 88.7 FM. Go get your PVC. o kò rí yóò bá kò rí 11 a.m. lọ́sọ̀. kò sí téèyàn ò lè tẹ̀ báyìí bá òun kọ́ o. aago mọ́kànlá ti lọ o ti lọ. mọ́wúrọ̀ rẹ̀ àti. sáà yẹn náà pọ̀ ìgbóná là ń sọ látàárọ̀ ìgbóná ni. Honourable Speaker. fẹ́ ń bá a lọ lá ẹja ló sì tún máa ń ká máa lọ. mi ti ọmọ bí n ṣe bẹ̀rẹ̀. ìgbà tá àti mo bá sì bẹ̀rẹ̀ já mọ́ lọ. bro yìí sọ̀rọ̀ mo kàn wò pé ẹ gbọ́ ọ̀tá dọ̀tí. gọ́tà dọ̀tí tẹ́lẹ̀. ọ̀tá ti dọ̀tí lórí ọ̀rọ̀ tó ra ṣẹlẹ̀ yìí kì í ṣe bó ṣe kí wọ́n ṣe ọ̀tá ni wọ́n ti dọ̀tí ọ̀tá. Yes, there are prophets, àwọn wòlíì wa tọ́lọ́run mọ́ ń lò mi sọ pé Ọlọ́run ò lò wọ́n o mi sọ tèmi ni o. ẹ mọ̀ sọ̀rọ̀ lọ wo làbúrò ronú sọ̀rọ̀. ọ̀tá dọ̀tí. ẹ gbé sójú fẹ́ ń bá a lọ lákàwọn. ẹ dákun ẹ gbé sójú mi ọ̀tá dọ̀tí ó dọ̀tí débi pé yes ìránṣẹ́ Ọlọ́run wa Ọlọ́run máa ń lò wọ́n lóòótọ́ yàtọ̀ fún yẹn Ọlọ́run máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí a sọ pé nǹkan báyìí tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ a rí àkàwé láti inú Bible. The gift and the calling of God, they are not unto repentance. Yes, ẹ lè rí ẹlò tí ò mọ nǹkan kan gan tí kò mọ Ọlọ́run adẹ́bà sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tí pásítọ̀ sọ lẹ́ẹ̀kan pé wèrè kan sọ fẹ́ nìyẹn kò jẹ́ kó wọlé ó act as ìránṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè lò at a particular time but I don't know bóyá torí ibi tí mo belong sí mi mọ̀ bó àfàlẹ́ I don't know àbí wòlé. primate. no ẹ mọ title nìyẹn ṣé ẹni tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ mọ Quran ju Uncle Bayo gan lọ because nǹkan ní wọ́n study okay yeah is a vocation then okay so wọ́n fẹ́ mọ ju láti sọ pé kankan bì kan and a lot of ẹ lọ ra saxophone 1,000 mi mọ bí wọ́n ṣe mọ operate ní white garment but I don't know ọ̀rọ̀ yìí ó ridiculous. ṣé primate Catholic náà ti máa ń jẹ primate. no irọ́ táyì tí kò sí bí èèyàn ti lè jẹ́ ẹ̀ èmi kan lè mọ̀ pé àmì primate lọ́la kò sí téèyàn lè yeah but I don't know ọ̀rọ̀ yìí dọ̀tí ó dọ̀tí púpọ̀. And let me come this way. mo ṣẹ́rí Chief Adelabu mo like wọ́n brave in the sense that mo kọjá ẹni tẹ́ ẹ lè gbá nǹkan tó sọ yẹn I so much love that man fún nǹkan tó ṣe ẹ lè gbá mi láì pé kí n lọ ra 1,000 racket where do I get such a money ṣé fọ báǹkì ni mo like ọ̀rọ̀ tán sọ ṣe pé pastor ọ̀rọ̀ tẹ́sẹ̀ lọ́ọ̀kan ọ̀rọ̀ yẹn sì ń revive àdẹ tí mo pa máa discuss yìí tí mo sọ pé mo like ọ̀rọ̀ tẹ́ sọ pé
Ọlọ́run ló máa ń fi ẹ̀dá sípò. Ọlọ́run ó dà mo dúró bẹ́ẹ̀ náà. ṣẹ́rí sà nǹkan mẹ́rin ni mo fẹ́ sọ lórí ẹ̀. Number 1, ẹ jẹ́ kí n kọ́ sọ fún yín pé wọ́n háàkì àkáǹtì Primate ni àwọn háàkà ni wọ́n kọ́. torí èèyàn Ọlọ́run ò lè sọ orúurú láìláì. Hacker ni wọ́n hack. I want to believe that account was hacked. Torí bí kíní ẹ̀ ti ń béèrè báwọn hackers àwọn 419 tí wọ́n béèrè nǹkan lẹ́ni ẹ̀ ti ń béèrè lẹ́sẹẹsẹ yẹn. And what we know ni pé ntẹ́yìn ò bá lè rà ní mọ́ fún yàn pé sẹ́fẹ̀ kan bá wa rà. Ntẹ́yìn ò bá lè dára àwọn wòlíì mi mọ́ fún yàn. Ok làwọn ni wọ́n gbé síwájú èèyàn débi pé ẹni choice pé kẹ́ ẹ fún ẹ lówó lọ ẹ lọ rà fúnra yín. Because ẹ mọ̀ pé ẹ lè dára mo wọ́n fẹ́ wá 1,000 saxophone sí owó tó wà Nàìjíríà gan so tó 1,000 ni. Saxophone sí kì í sùn ló tóbi jẹun. ó ní saxophone bí trumpet láyé àrò oko ní ọ̀nì ṣé ìlò lọ́dọ̀ yín ni. alo. so o tún lọ sílò oṣù lẹ́gbẹ̀ẹ́ mo mọ ẹ mọ bí kíní. trumpet náà tún wà bẹ́ẹ̀ o. tí wọ́n tún rà sí. so mo believe mo hack number 2 mo believe pé iṣẹ́ 419 ni. lele it is not ṣe bó ti máa ń béèrè nǹkan nìyẹn we have to be wiser wọ́n á béèrè nǹkan tẹ́ ẹ lè ṣe then ẹ wá wo choice of words yẹn ìpè tẹ́ ẹ bá ti ṣe nísìn ṣe ọlọ́mọ gbé gbèdéke lé nǹkan ni ìpè tẹ́ ẹ bá ti ṣe within 2 p.m. ìpè ó parí nìyẹn o ó ti di pé wọ́n threat ó ti di threat fún Adelabu ìpè tí o fẹ́ wọlé ṣá so wọ́n fẹ́ exploit yìí. so tí o bá ṣe yẹn lọ́dọ̀ yín kò wọlé nìyẹn. ìwà tẹ́mi máa sọ nìyẹn ó ń pa àwọn prophet of doom o tí o bá ti wá ṣe kinní yẹn ẹ wàá máa gbàdúrà kó máa wọlé. kó máa wọlé ni àdúrà òdì wọ́n wà ní iná àwọn ọ̀sẹ̀ àdúrà òdì dẹ̀ ni ó máa wà diabolic. of course a lot of things wọ́n mú mọ́. ṣé ọ̀nà sọ máa wà diabolic gan. then number 3 sir ti Adelabu la gbọ́ tán ní kó mú saxophone wà. odidi mọ̀ọ́lù odidi èèyàn lé lomi fi ń ṣe tiẹ̀ o. oríṣiríṣi kan làwọn èèyàn gbà lọ́wọ́ olóṣèlú o. àfẹnitọ́lọ́ ń bá wa pè tó so mú pọ̀ ọlọ́run o. You can never most of this olóṣèlú ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ gan o. ṣé ń gbọ́ tẹ́lẹ̀ ìlàrí tán béèrè lọ́wọ́ ẹ̀ yìí o wọ́n máa béèrè nǹkan mí lọ́wọ́ ẹ̀ lómi o tí wọ́n ń ṣe ní kọ̀ọ̀kan. if wọn lè ṣe báyìí ṣé ká sọ báyìí gan pé ẹ jẹ́ kí n lọ báyìí pé ẹ jẹ́ àgbà yìí pé olóṣèlú wọ́n lè mọ́ láìkì tìrú ẹni kó ṣe pómi wà tí wọ́n láìkì. o lè mọ àti pé sacrifices máa ń wá sá. and these are some of the sacrifices. pé saxophone láfi ṣe ti yín a mọ̀ fọ́nkì ni gbogbo bí wọ́n ti ń gbóhùn yín wọ́n hà káàkiri local government ni wọ́n á mọ̀ fọ́nkì etí tó bá ti gbọ́ kó máa gbọ́ ti yín ojú tó bá ti rí tó máa dìbò fún yín ẹni tó bá ti sọ́npa rẹ̀ tó máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó tẹ̀lé a kì í gbọ́ saxophone ká mọ́ dìbò. ẹ̀dùn ẹ̀ ń pọ̀ fún ni abẹ́ ń sọ̀rọ̀. mo ń sọ̀rọ̀ ní ìjọ fọkọ. so the next one. èwo la kì í gbọ́ saxophone. ẹ̀rọ yẹn mi mo ti dá iná kìíní. a kì í gbọ́ abẹ́lẹ̀ tó lè dìbò lọ tẹ̀lé bàbá. bí èrò ni wọ́n tẹ̀lé saxophone àwọn ọ̀rọ̀ mọ́ tẹ̀lé ẹni tó ní ká ra saxophone wà ó ti lọ́rọ̀ tí ó sọ tẹ̀lé wọ́n lẹ́lómi wọ́n lè to àga 50 yọ̀wọ́ lórí àga ni kójú kò lé wọ́n fẹ́ gbégun àga nu. ó ti di gómìnà. ó di gómìnà. lastly sir. my goodness. sẹ́rí wọ́n mọ̀ pé it's not possible for Adelabu to achieve the purchase of those things. saxophone. It's not possible. wọ́n ti gbé wọn wò wọ́n mọ̀ pé lówó yẹn lọ́wọ́. wọ́n dẹ̀ mọ̀ pé ní $150 million. lọ́wọ́ lọ́bọ̀ àti lọ́ọ́ rà ni mò ń sọ. western sọ wípé tó bá gbẹrù kẹbẹ kalẹ̀ fẹ́ nìyẹn owó náà ni. wàhálà ni ó mọ̀ ṣe kí ni. tí mo sọ náà nù pé ìgbà tí Chief Adelabu kan sọ pé bọ́lá àwọn ti fẹ́ ríru owó yẹn kí màá yẹn tó lè gbẹrù nǹkan bẹ́ẹ̀. àwọn tẹ́bílẹ̀ sórí sample wọ́n ti mọ̀ pé nítorí Chief Adelabu sọ yẹn wọ́n fi ti ẹni yẹn síwájú ni $150 million chicken chain ní fáwọn ọ̀rọ̀ wọ́n fi tì síwájú pé bọ́lá àwọn ti fẹ́ rí. wọ́n fi tí o wọ́n jára wọn ni. ẹgbẹ́ bàbá sẹ́rí ayé wọ́n jára wọn ni. wọ́n gbọ́dọ̀ ní street intelligence ni wọ́n lò yìí ẹgẹ́ tiẹ̀ sí kì í ṣe pé wọ́n ní 150 lọ dẹ́ aláyé tó ní ká mú 150 wá tó ní ká lọ ra saxophone wọn àfẹ́ ká dààmú lọ́jà ẹ kò wo lé ẹ lọ́wọ́ ni bá máa wà ra saxophone. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má dẹ̀ blame gbogbo àwọn tó ń fi lọ́yàn
mo fẹ́ dìbò kìíní 2015 lásán ti kó wa eléyìí ó dé. wọ́n ti mọ̀ pé lè wọlé o. wọ́n mọ̀ pé lè wọlé o. èmi náà mọ̀ pé lè wọlé o. òkùnkùn oníkùn. èmi náà mọ̀ pé lè wọlé o. Primate tó bá gùn. èmi ni èmi náà lóòótọ́. ẹdun ṣe aláṣẹ èmi ní bá mi o. ẹdun wọ́n mọ̀ pé lè wọlé o. ṣe máa sọ fún yín pé èmi náà wọ́n mọ̀ pé lè wọlé. wọ́n mọ̀ pé lè wọlé. èmi náà mọ̀ pé lè wọlé. bàbá jọmọ wọlé. ṣé mo ló lọ ni. ṣé mo ló lọ ni. lóòbàdé òun fẹ́ ṣe kinní kan fún mi pé tí n bá lò wọ́n ni ẹ ṣe ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún mi. tẹ́lẹ̀ bá dé ẹ wo mo ti ń bọ̀ yìí orí òkè mo ti ń bọ̀ àwọn sáàmù tẹ́mọ̀ kàrí mà ní ẹ ṣe gbogbo ẹ̀ náà mo mọ̀ tẹ́lẹ̀ ẹ ṣe wọ́n wá mú wá fún ẹ torí fún wọn ẹ̀ ló pọ̀ ń ta everybody will come with their own solution to you wọ́n mọ̀ pé there is a problem tó wà nílẹ̀. àwọn political ẹnìkan fún mi lóru olóòrùn rẹ pé èmi àtàwọn mẹ́rin kan lájọ ń dùn kankan wọn ò mọ tá à ń dùn. ìyàwó ni ṣùgbọ́n àwọn mẹ́rin náà sì ní kọ́tọ̀. ọmọ kìíní o rí pósítà ń ta. o rí pósítà ń ta ni. ok iṣẹ́ ìbéèrè náà dẹ̀ lẹ́wọ̀. àwọn bíbù yìí mọ̀ ṣe kàmú lójú o. àwọn mẹ́rin kan dùn kankan mọ́ wa lọ́wọ́. ok. wípé mo dẹ̀ ti wà ọ̀gànjọ́ òru ló ń pè mí kíní yà dẹ̀ bọ̀ sí mi lọ́wọ́ o àwọn akíkanjú ni ṣùgbọ́n á rẹ̀ wọ́n sílẹ̀. abẹ́ ẹ̀rọ lọ́wọ́. abẹ́ ìwà àríṣẹ́ ọlọ́wọ́. wọ́n ní kí ni í ṣe wọ́n ní tó ṣẹlẹ̀ ní wípé kò ń ṣe nǹkan tó lọ títí ìgbò nǹkan táwọn máa ń ṣe lóru yẹn gangan tí máa lè kọ́kọ́ rí 200,000 tí mo lè sẹ́ǹsì àwọn. ẹ̀gbọ́n kan lóru nǹkan wọ́n fẹ́. lóru gangan ní ti wàhálà ní ayé òru ní ti fi lórí ọjọ́ ìgbà. mo ti gbé wò pẹ̀lú owó yẹn lọ́wọ́ ni. gbọ́mọ̀ olùkọ́ fún lówó ni pọ́sà mi tó kọ́kọ́ kò báyìí ní pọ́sà mi pẹ̀lú bíbọ̀dù kan. bí ìpè yẹn kẹ́kọ̀ọ́ lé ẹyẹ lé ni mo ní sí ọ̀ gọ́mọ̀ sí ọ̀ bàbá ọsẹ rò pé Primate Ayodele ni wọ́n sọ̀rọ̀ ìsọ. àwọn hákẹ́ ni wọ́n hákẹ́ kí ni wọ́n ni. pásítọ̀ ni wọ́n hákẹ́ ni. ẹ̀yin náà gbà pé wọ́n hákẹ́ ni. mo gẹ́sà fún ọ ọ̀rọ̀ òyìnbó tó wà bẹ́ẹ̀ gan ọ̀ṣọ́ òyìnbó tó tààrà òyìnbó kìíní. àwọn kìíní kan lọ́wọ́ ṣe pásítọ̀ ni wọ́n hákẹ́ ni ṣe gbọ́ èmi o ẹ gbàgbé lórí ṣe gbọ́ ṣe mo ti sọ̀rọ̀ lọ́wọ́ agbó àlìmọ́gbà ni. ẹ gbọ́ èmi ò gbà pé wọ́n hákẹ́ ni èmi ṣe gbọ́. but Primate náà sọ pé 150 ẹ̀mọ́ tó dùn mí jù you could just kept quiet wọ́n ní 150 million yóò ra bàtà wọn. wọ́n sọ. I mean, this is an insult to the congregation tí wọ́n ní. God bless you. This is an insult to the collective sense of Christians. This is a collective sense to the people that does not have anything to eat. It's an insult to the body of Christ. It's an insult to the body of Christ. How can you say 150 million go ra bàtà ẹ? Goodness me! Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn? Pride arrogance. Kí bẹ̀rẹ̀ lèmi ò ti like ẹ o. Please, ìgbéraga. If his reply was that to that statement, I think it's unfounded. Number one. Number two, it should never have come from such a person. Number three, is a insult of the collective interest of his members. They won't contribute to see success in church one. Number four, is an insult on the collective sense of the body of Christ. Because you are somebody that is highly respected. Number five, sir. Onipe, his prophecies now will become personal non grata. It has been tainted. Kò sí tẹ́ fẹ́ sọ lọ́la ní ìsìn táyé fẹ́ gbàgbọ́ mọ́. Now is a political prophet. Number six. Ó rí pé gambu ni gbogbo prophecy wọn tẹ́lẹ̀. Gambu ni o. Gambu prophecy wọn tẹ́lẹ̀. Ipe wọn kàn máa jọjọjọjọ. Number seven. Again. Pastor. Ó possible. Tó bá gbọ́ sí wọn lẹ́nu kán gbàdúrà òdì. Against ẹni tí wọ́n bá sọ̀rọ̀. Against ẹni yẹn. Which means ṣé kò gbọ́ ni gbogbo tá a bá ṣe láṣẹ tí òfin ní débẹ̀ ìdítọ́ ló mi fún wa ní ìṣòro nìyẹn because táwọn èèyàn bá ti gbégbèkúgbè wá wọ́n á fẹ́ kí prophecy wọn ṣe prophet of doom náà wọ́n pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀. torí ẹ̀ làwa fi bọ́ọ̀tà pé ẹ fi àwa lẹ̀ o ẹ fi wá lẹ̀ fọlọ́run. ẹ fi wá lẹ̀ fọlọ́run. so ṣé n mo dé number 10. ìfẹ́ ìran òdì ìfẹ́ ìmọ̀ràn òdì ìfẹ́ ọ̀rọ̀ òdì nínú ayé mi ìfẹ́ mi tẹ́ lọ́hùn ẹ máa bá fọlọ́hùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ro nǹkan pé kí nǹkan báyìí mọ́sẹ̀rẹ̀ sórí yọmí ẹ bá ń sọ fọlọ́hùn. ká má wulẹ̀ pé ẹ má ọlọ́run àfi ẹ̀mí àwa rí ẹ má rí nǹkan kan. ẹ gbọ́ sáà ní oṣù pa ni ẹ má ṣe pèpè kú pè sínú ayé mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi
ẹni bá fẹ́ pèpè kú pè sínú ayé mi òkò tá a bá sọ ọmọ pẹ̀ ní sọ ọmọ ni. bàbá yẹn tó fi ẹsẹ̀ yẹn kún jẹ. ó fẹsẹ̀ ẹsẹ̀ bàbá mi ó fi ẹsẹ̀ kìíní yẹn lé. ẹ dákun alamúnásí ẹjẹ sọ. alamu làwọn kà ó yàtọ̀ sáré tiwa tá a mọ̀ kà alamu ni wọ́n kà. ẹhìn tí wọ́n yẹ pé bá ṣe kọ ẹjọ kí ni. àwọn náà wọ́n mọ̀. ẹgbọ́n alamu kúrò kí ni ọ̀rọ̀ yẹn. ebi tí a kọ alamu lẹ́sìrá. èyí tó yẹ ká kà gangan ẹ máa gbọ́ èyí tó yẹ ká kà gangan. àdìsá lẹ́sìrá jẹ́lẹ̀ wọ́n kọ́. alam nasra. mo dàrú mo bà yókù jẹ́ fún nígbà tí mo ṣe aṣọ fún. ẹmu nẹ́sìrá kiri bóyá wọ́n wá nẹ́sìrá kiri sí wọ́n lẹ́yìn rẹ̀ mú. torí èmi ò mọ̀ pé tún wà school ní gbogbo kìnìún ṣe rí látòní lọ mi rí prophesy tán fẹ́ sọ tẹ́nibọ́dì lè tẹ̀lé wọn mọ́ because politics ni wọ́n àwọn èèyàn ti kọ́lọ̀ ẹ̀ pẹ̀lú bọ́n ṣe sọ yìí pé politics but mo pàtẹ́ fún Chief Adelabu sincerely speaking wọ́n ní street intelligence mo like wọn kápẹ́ lomi wọn ò wò dún ìkún wọn lọ kówó yẹn lẹ̀ and at the end of the day wọn lọ fowó wọn jẹun ó bẹ́tà kan fèsì nǹkan tán ń ṣe kán gbàgbé lórí irú nǹkan bẹ́ẹ̀ but mo wá fẹ́ bẹ̀ wọ́n kánjọ kán mọ́ gbẹ́jọ́ yẹn lọ court I am appealing to Chief Adelabu kánjọ kán mọ́ gbẹ́jọ́ yẹn kán fi yá Ọlọ́run pé kọ́lọ́run ṣe ìdájọ́ kánjọ. So at the end of the day ká ní Bayo Adelabu gbówó yẹn kalẹ̀. wọ́n ti fowó wọn jẹun láàrin ara wọn táwa ò gbọ́ tí ò dìjà. The next thing táwọn wò lórí social media ni prophecy bàbá yẹn pàṣẹ mọ́ wo tàwọn tó kù. God bless you. wọ́n ní tọ́lọ́run bá mi sọ ní ìsìn ládẹ̀ nímọ̀ yìí pé ọwọ́ ti kan ọwọ́ owó ti wà lọ mo tún láìkì bá a ṣe wọ yẹn bó ṣe rí nìyẹn náà àwọn àmọ́ pé ẹ máa oh my goodness a máa pé ìránṣẹ́ Ọlọ́run kan ti sọ̀rọ̀ ó dẹ̀ ní lágbájá wọlé o ànímọ̀ yìí pé lábẹ́nu. gbogbo àwọn tí wọ́n sọ pé kíní kan ò ní wọlé kí làwọn ará àjọ wọn ṣe wọ́n á give excuse pé Ọlọ́run mọ̀ bó ti máa ń ṣe nǹkan why did you talk in the affirmative pé lágbájá ò ní wọlé tàbí lágbájá ò wọlé wọ́n sọ bí God is not the man that will regret that will lie that will regret Ọlọ́run ṣe bẹ́ẹ̀. he said by two immutable things of which is impossible God Ọlọ́run are the immutability of the counsel of God Ọlọ́run ó fi pé inú ilé nkálukú jókòó sí ẹ̀ka so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ yẹn nígbà tó ga yín sọ pé nǹkan báyìí ni ó ṣe é ṣẹlẹ̀ mọ́ ṣé wọ́n ní gbogbo ìgbé ayé Samuel wọ́n ní kò sí ọ̀rọ̀ ẹ̀ kankan tó bọ́ sílẹ̀ lófo láti ìsìn gbogbo tó sọ lóṣù gbogbo tó sọ láyé wọ́n ní kò sí kankan ó fi hàn pé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ so téèyàn bá ń sọ̀rọ̀ tó ń bọ́lẹ̀ lófo you need to be questioned. but ju gbogbo ẹ̀ lọ kí ni kan wà. àwọn strategy tí wọ́n wà lọ́dọ̀ àwọn wòlíì yẹn ṣẹ́gẹ́tẹ̀ tí mo bá gbàdúrà fún báyìí. ọdún ò bá ti máa dún lé wọn báyìí. tó bá ní 150 million. wọ́n kẹ́ gbàdúrà fún mi tó ní gbogbo ìgbẹ́kẹ̀lé yín. ọdún òní ọdún kò tó ń tọ́jú ra bàtà tẹ́lẹ̀ náà. kò sí ní tó fi ra bàtà. ọ̀nà kò sọ bẹ́ẹ̀ náà. tó bá sọ pé gbogbo ìgbẹ́kẹ̀lé yín pé Ọlọ́run ìjẹ́ kó já sásán sani ìkíni tí a fẹ́ dìmú yẹn gangan kọ́lọ́n kò fún yín tẹ́pẹ́ sí amẹ́ wọ́n ti mọ ibi tí wọ́n ti wọlé sí yín la. ẹ fẹ́ di kankan mú lóòótọ́. ok wọ́n lajú dání wọ́n yàjú dání wọ́n sáàdì àmì ẹ̀ ṣé wọ́n wọ ibi tí direction àmì ẹ̀ ti wá ní. sọ́kà ló ń gbàdúrà fún ni òun náà direction. ẹnìkan wọlé yẹn kan orí gbogbo lé neat ceramics wà bẹ́ẹ̀ gbogbo kan wà bẹ́ẹ̀ ó ti wò dáadáa pé kò sọmọ nù lé ni tọmọ bá àánú lé àwọn ceramics wọn ti rè bọ èèyàn ní tòsí orí tébù kékeré ọlọ́sìn sọ kankan fún lórí ọ̀rọ̀ mi ohun tó ń dùn ránṣẹ́ yìí àwọn èso tó ń dùn ránṣẹ́ yìí bàbá ṣe àmín Ọlọ́run ni ó sọ fún mi pé ẹ tí ìbímọ nílé ẹ nílò ọmọ. bàbá ẹ jánu. ẹ sà òótọ́ ni sà ẹ̀gbọ́n psychology ní Òṣogbo air force officer wọn ó jókòó báyìí wòlíì yẹn dẹ̀ ń sọ fún wípé ẹ fẹ́ gun plane láìpẹ́ ó ní no sir wọ́n láwọn ò ní passport mo wà ń bẹ ní ògìṣègbè tó ní ẹ pẹ̀lẹ́. ó tún ṣe báyìí báyìí ni ẹ calm down èló lẹ nídìí I was there lóṣogbo èló lẹ nídìí ẹ gbàgbé lórí gbogbo èjìká tẹ́ ń gbé sókè yẹn kò sí nǹkan kan ẹ má wọrí Ọlọ́run kẹ́mi ó bá yọ id card yín àmà ní air force officer mo lè arrest yín ìyẹn ní àánú mú kán Ọlọ́run ní rọ́kọ̀ bàgùnjẹ́ náà ẹ̀rú bà mí yọ títí ìṣẹ̀lẹ̀ o. abofol conclusion tiwa lórí ètò ni pé Primate Ayodele
àwọn kọ́ ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí. wọ́n hack ẹ̀ ni. a gbà pé wọ́n hack ẹ̀ ni àwa fẹ́ gbọ́ látọ̀dọ̀ tiwọn náà. àwọn náà kọ́kọ́ sọ wọ́n ní kò ra bàtà wọn o nǹkan tó kọ́kọ́ sọ. wọ́n ti kọ́kọ́ sọ first statement pé owó yẹn ò ra bàtà wọn o. tá a fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ yìí kán náà wá kọ́ tí wọ́n bọ́n ṣe jọ sọ̀rọ̀ yìí. tí wọ́n máa ń háàkì kìíní o. conversation yìí la fẹ́ kí wọ́n ó. ẹnìkan ti háàkì kìíní rí o tó ń sọ fún mi pé ọ̀gbìn báyìí I'm in distress now ẹ send owó. wọ́n lè tún sọ pé wọ́n háàkì ẹ̀ ní o. excuse me tí wọ́n bá háàkì tiwọn wọn háàkì statement ti Chief Adelabu. no wọ́n lè háàkì tiwọn àwọn máa converse lọ ni pẹ̀lú háàkà náà jọ sọ̀rọ̀. háàkà lè mọ bá Chief Adelabu sọ̀rọ̀ tọ́mọ bá mọ̀ ló bá wọn sọ̀rọ̀. tó fi release number. tó bá sì mọ nọ́mbà PA nọ́mbà rẹ̀ náà. ṣé gbàdúrà kan háàkì ṣé gbàdúrà kan háàkì kí ẹ kó fún mi bó ti ń yẹ pírẹ́tì. màá sọ sẹ́ẹ̀tì mi nù máa lọ́ọ́ gẹ̀ẹ́sẹ̀ tì mí. kò sí kankan bẹ́ẹ̀. tí wọ́n bá sọ háàkì ẹ̀ wọ́n mọ̀ fi gbẹ̀yìn àtẹ̀mí ni. ewé yẹn gba mi mú ní like I said mo gbà pé ẹjá gbà pé wọ́n háàkì wọn ni bọ̀kánjọ kan reply wa ká lè ṣe háàkà ní òjò ká sì rọ.